wá wo iṣẹ́ Olúwa mọ̀rẹ́ iṣẹ́ Olúwa. ẹ wá wo iṣẹ́ Olúwa mọ̀rẹ́ iṣẹ́ Olúwa. Ọ̀túnba Michael Subomi Balogun. Ọ̀túnba Michael Subomi Balogun. Láyíwọlá ọlá di méjì ọlá onípẹ̀kun. Ọ̀túnba Michael Subomi Balogun. Láyíwọlá ọlá di méjì ọlá onípẹ̀kun. Subomi o ọmọ Balogun. Subomi o ọmọ Balogun. Láyíwọlá o ọmọ Balogun. Láyíwọlá o ọmọ Balogun. Ọládìméjì ọmọ Balogun. Ọládìméjì ọmọ Balogun. Ọ̀túnba Michael Subomi Balogun. Láyíwọlá Ọládìméjì ọlá onípẹ̀kun. Ọkọ olórí Adétutù Abímbọ́lá. Ọkọ olórí Adétutù Abímbọ́lá. Ọ̀rọ̀ ẹ tọ́pẹ́ ó tọ́pẹ́ lọ. Ọwọ́ Olúwa ló gbé ẹ̀ṣẹ̀ yẹ. Ọ̀rọ̀ ẹ tọ́pẹ́ ó tọ́pẹ́ lọ. Ọwọ́ Olúwa ló gbé ẹ̀ṣẹ̀ yẹ. Subomi Balogun ọpẹ́ máa ní f'Olúwa ọba. Subomi Balogun ọpẹ́ máa ní f'Olúwa ọba. Otunba Akile Ijebu. Ògo lóye o, ògo lóye l'Èdùmàrè ọba mímọ́. Ògo lóye o, ògo lóye l'Èdùmàrè ọba mímọ́. Nítorí Michael Subomi lọ láìwọ̀n lára Ọládìméjì mi lọ lárò ní pẹ̀kúnṣẹ́. Ògo lóye.
ọ̀rẹ́ àdéwé o curator Fcmb curator ó fẹ́ sọ̀rọ̀ díẹ̀ ìṣẹ́jú méjì péré ni Professor Bankole Ogunwa, the curator of the museum. Ẹ jọ̀ọ́ mo kí gbogbo ẹbí, mo kí Bọ́lájí, mo kí gbogbo ọmọ àbúrò ẹ̀ pátá àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ mo sọ pé ìṣẹ́jú méjì ni mo ní láti sọ̀rọ̀ láti ẹ̀gbọ́n mi torí àbúrò mi ló pè kò pè mí lórúkọ àbúrò mi ẹ̀gbọ́n mi mọ̀ ń pè ẹ̀gbọ́n mi lóyè ọ̀dọ́. Ask not. Ask not what your country can do for you. Ask what you can do for your country. Michael Oba Subomi Balogun, for more than 6 decades, only asks what he can do for his people and country. He relentlessly did so much that today there is no one like him. On Monday, on May 18th, in London, without any sickness, the angels, Gabriel and Raphael, descended without warning and took him to his Lord. His mission on earth was accomplished, said the Almighty God. Michael Oba Subomi Balogun, Ajodoku, so Yoku, Eri, Shubu, Olegide, Katori, Eri, Katori, Eri, Odigo, Katori Efo, Odi Odo, Katori Otunba Subomi, Odi Arinako, Odi Ojuada. May the Lord continue to bless his great wife, Olori Omo Oba Balogun, his children, his grandchildren, and his beloved sister, Mrs. Olori Akile by Professor Bankole Ogunwa, the curator of Oba Subomi Museum and Hall. Thank you very much. Ògógó lóye lẹ́dùnmarè ọba mímọ́. Ògógó lóye o, ògógó lóye lẹ́dùnmarè ọba mímọ́. Ọ̀rọ̀ ẹ tọ́pẹ́ ó tọ́pẹ́ lọ, ọwọ́ Olúwa ló gbé ẹ̀jẹ̀ yẹyẹ. Ọ̀rọ̀ ẹ tọ́pẹ́ ó tọ́pẹ́ lọ, ọwọ́ Olúwa ló gbé ẹ̀jẹ̀ yẹyẹ. Subomi Balogun ọpẹ́ máa ní f'Olúwa ọba. Subomi Balogun ọpẹ́ máa ní f'Olúwa ọba. Ọkọ lórí Adétutù dàbí Bọ́lá. Yèyé ọba òde rẹ́mọ. Yèyé lọ́lọ́ fi Ìjẹ̀bú Ifẹ̀. Subomi ó ṣe ọmọ Balógun. Olúwa ló gbé, Olúwa ló gbé ẹ̀sáyé tó wà. Subomi ó ṣe ọmọ Balógun. Olúwa ló gbé, Olúwa ló gbé ẹ̀sáyé tó wà. Ọkọ Olórí Abímbọ́lá ó Adétutù. Màmá Bọ́lájí, màmá Babájídé, màmá Ọládìpúpọ̀.
Aya Bímbọ́lá o Adétutù. Mama Bọ́lájí, Mama Babájídé, Mama Ọládìpúpọ̀.